Aláròye máa wí o. Adarí àwọn Miyetti Allah wọ wàhálà, ó ti wà lákọlò àjọ EFCC. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan tó wà nílùú Àbújá ti pa àṣẹ pé kí àjọ tó ń gbógun ti ṣíṣe owó ará ìlú báṣubàṣu ìyẹn EFCC ó fi olórí àwọn Fúlàní darandaran Miyetti Allah Bello Abdullahi Bódèjọ pamọ́ sákòlò wọn. Ẹ̀sùn 12 ni àjọ náà fi kan Bódèjọ, ó sì sọ wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn lílo owó tó lé ní mílíọ̀nù $2 ní pòǹpò èyí tí wọ́n fi kan òun. Onídàájọ́ Nyang Edem Ekwuo ló gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tó gbọ́ atótónu àwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́, ó sì sún ìgbẹ́jọ́ síwájú di 20 oṣù keje ọdún yìí. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò àjọ EFCC Wahab Shittu ṣe sọ ní kóòtù, ó ní Bódèjọ gba owó tó lé ní mílíọ̀nù $2 láì lọ sí ilé ìfowópamọ́, èyí tó kọjá iye owó tí òfin gbé kalẹ̀ pé ẹnìkan lè gbà lójúmọ́. Ọ̀kan lára àwọn ẹ̀sùn tí wọ́n tún fi kàn án ni wípé lọ́jọ́ 11 oṣù kínní ọdún 2022 ó gba $100,000 lọ́wọ́ Saidu Abubakar, ẹni tó jẹ́ olùṣírò owó àgbà nípínlẹ̀ Bauchi, láì gbé owó náà gba ìlànà ilé ìfowópamọ́ rárá àti rárá. Abubakar yìí la gbọ́ wípé ó ti wà lákọlò àwọn ọlọ́pàá, bó tilẹ̀ jẹ́ wípé a kò lè sọ nǹkan tó gbé e débẹ̀ ní pàtó. Àjọ EFCC tẹ̀síwájú pé lọ́jọ́ 7 oṣù kejì ọdún 2024 Bódèjọ tún gba $1,200 kan owó dọ́là lọ́wọ́ Abubakar yìí kan náà láì dé báǹkì. Shittu sọ síwájú sí wípé àwọn ìwà tí Bódèjọ hù ọ̀hún ló tako àlàkalẹ̀ òfin tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù eléyìí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2022. Nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn 12 yìí sí létí, ó ní òun kò jẹ̀bi wọn. Lẹ́yìn èyí ni agbẹjọ́rò olùpẹ̀jọ́ rọ ilé-ẹjọ́ láti mú ọjọ́ ìgbẹ́jọ́ fún wọn kí wọ́n sì fi olùjẹ́jọ́ pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n títí di ọjọ́ ìgbẹ́jọ́. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ ní tirẹ̀, Ahmed Raji, rọ ilé-ẹjọ́ láti fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún oníbàárà òun pẹ̀lú àwíjàre pé òun ti gbé ọ̀rọ̀ nípa bẹ́ẹ̀lì náà wá sí kóòtù 30 oṣù kẹfà ọdún yìí, ṣùgbọ́n Shittu tako ẹ̀bẹ̀ agbẹjọ́rò olùjẹ́jọ́ yìí. Ó ní òun náà ti gbé àwíjàre alábala 28 wá sí kóòtù lọ́jọ́ kẹfà oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ó ní ewu ńlá ni o tí kóòtù bá fún Bódèjọ ní bẹ́ẹ̀lì nítorí ó lè sálọ, bẹ́ẹ̀ ni yóò tún jẹ́ kó nira láti rí àwọn ẹlẹ́rìí bá sọ̀rọ̀ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Shittu fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí gan-an ń wá Bódèjọ tẹ́lẹ̀. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Ekwuo taari ẹ̀bẹ̀ pé kí wọ́n gba bẹ́ẹ̀lì Bódèjọ sọnù, ó sì pàṣẹ pé kí àjọ EFCC fi olùjẹ́jọ́ pamọ́ títí di 20 oṣù keje ọdún yìí.